a kú dédé àsìkò yìí ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 nínú oṣù kínní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká fomi tútù ṣèkẹ́ra náà à ń padà bọ̀ wá. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ bóde lẹ́nu wọn báyìí wípé lórí ìdákúrekú iná ọba eléyìí tó ń fi gbogbo ìgbà bàjẹ́ wípé ọ̀nà àbáyọ sí ìṣòro náà kò tí ì fẹsẹ̀ múlẹ̀ wípé bí ó ti máa lọ bẹ́ẹ̀ náà nù o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde lẹ́nu alákòóso fún ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Báyọ̀ Adélábù ní ìgbà tó ń farahàn níwájú àwọn ìgbìmọ̀ kan nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí èyí tó rí sí ọ̀rọ̀ iná ọba àtohun gbogbo tó ní ṣe pẹ̀lú iná lórílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ní Báyọ̀ Adélábù ti tẹnu bọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní kààbò òròbò bí ẹni tó tẹ ẹ̀gún mọ́lẹ̀ ní ìdájì. Ó ní lórí bí iná ṣe ń fi gbogbo ìgbà bàjẹ́ èyí tí wọ́n pè ní power grid ó ní kò tí ì dájú ìpọ̀nà àbáyọ wà fún ìṣòro náà pàápàá jù níbi tí wọ́n fi náà ń sọlẹ̀ sí ní apá òkè ọya lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní nǹkan tó sì fa ìṣòro ìdákúrekú iná ọba ní gbogbo ìgbà kò ṣẹ̀yìn àwọn oníṣẹ́ ibi kọ̀lọ̀ sí elétí ikún èyí tí wọ́n fi gbogbo ìgbà tí wọ́n fi ń gé àwọn irinṣẹ́ ìjọba tí wọ́n fi ń gé àwọn ohun èlò tí wọ́n lọ ń tà lórí àtijẹ àtimu tiwọn. Ó ní ṣùgbọ́n o pẹ̀lú bóun ti sọ̀rọ̀ wípé ìdánilójú ò tíì sí lórí ọ̀nà àbáyọ sí ìdákúrekú náà hùn. Ó ní kí wá tún ṣe bẹ́ẹ̀ náà ni ó máa lọ títí ayérayé nítorí pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tó ń ti àwọn ọ̀nà àbáyọ eléyìí tí wọ́n yóò gbà láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà léyìí tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnnà àtúnṣe yóò wà. Ó ní ṣùgbọ́n lórí àwọn tí wọ́n ń gé nǹkan iná ọ̀hún ó ní gbogbo wọn náà pátá ló ní ìdájọ́ níwájú ìjọba èyí tí ọwọ́ òfin tó bá ti tẹ̀ gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún bó ti sọ̀rọ̀ náà níwájú àwọn ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀nà àbáyọ lórí ìṣòro iná èyí tó fi gbogbo ìgbà wó lulẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tẹ́nìyàn bá ṣe lèèyàn yóò kẹsàn rẹ̀ bí ọ̀rọ̀ bá sì lọ ó di dandan kó tún padà bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òwe kan báyìí ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí eyín ọ̀gbẹ́ni ajagunfẹ̀yìntì Tajudeen Ọ̀nlárewájú òun mà ló ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí níbi tí àwọn aṣòfin tí wọ́n ti yọ agbẹnusọ wọn kúrò eyín Right Honourable Mudashiru Obasa gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n sì fi Mojísọ́lá tí wọ́n fi síbẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tuntun báyìí. Ọ̀nlárewájú tó sọ̀rọ̀ náà ó ní ohun tí èèyàn bá ṣe lèèyàn yóò kẹsàn rẹ̀ ohun tí a bá gbìn òun là ó ká o. Ó ní Mudashiru Obasa tí wọ́n yọ gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó olóhùn náà ti tẹ àwọn ènìyàn kan lójúmọ́lẹ̀ ó sì ti tẹ̀lé bàṣubàṣu léléyìí tóun náà tó ti wu àwọn ìwà kan èyí tó ti kọjá àyè rẹ̀ sí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC látàrí wípé ó ń gbìyànjú láti sọ wípé òun yóò díje du ipò gómìnà tí ó bá fi di ètò ìbò gbogbogbò ọdún 2027. Ọ̀nlárewájú wá ní gbogbo àwọn àṣepamọ́ ìwà tí Mudashiru Obasa wù òun náà ní ògúlùtù ẹrù èyí tó jádù lórí o nítorí wípé òwe àwọn àgbà ní wípé ọmọdé tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó wò dé àgbà ó di dandan kí ènìyàn kan náà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti wo tòun náà. Ó lóhun tí Mudashiru Obasa gbìn òun ló kà ìwà tó sì wù náà níkọ̀rọ̀
òun ni ẹ̀bìtì rẹ̀ jálù lórí ní ìta gbangba. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọ̀hún ti sọ̀rọ̀, eléyìí tó ti fìgbà kan jẹ́ alákòóso rí ó wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn láti má hùwà ìbàjẹ́. Ó ní kódà bí ènìyàn hùwà ìbàjẹ́ ní kọ̀rọ̀, ó ní ẹ̀san rẹ̀ ìta gbangba ni ó ti jẹ́ nítorí òótọ́ àfàsókè yídóborí bọ́ba yóò rí tọ̀run wò ó. Gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún ti sọ̀rọ̀, ó ní nípa ìdí èyí kí Mudashiru Ọbaṣá má ṣe bínú sí ẹnikẹ́ni, kó gbà wípé ohun tóun wù níwà ní ẹ̀san eléyìí tí wọ́n san fún òun nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe yọ kúrò gẹ́gẹ́ bí agbẹnusọ wọn ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí. Lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ṣe ti ń gbáradì báyìí fún ètò ìbò ọdún 2027, àwọn igun kan rèé àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Èkó, àwọn mà ni wọ́n ti sọ̀rọ̀. Ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní Renaissance Patriot Foundation RPF, àwọn ni wọ́n ti ní kí wọ́n má finú àwọn mọ̀ jẹ ẹgbẹ́ yìí ti ṣe ojúlówó ẹgbẹ́ èyí tí àwọn igun márùn-ún tó gbé ìpínlẹ̀ Èkó dúró tí wọ́n wà nínú ẹgbẹ́ náà, tó sì jẹ́ wípé ẹgbẹ́ ọmọ Èkó pọ́nbélé ní ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà fún alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Ọláwándé, èyí tó sọ wípé Seyi Tinubu kò kéré jù láti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó àti wípé ó kójú òṣùwọ̀n ó sì jẹ́ ọ̀dọ́ eléyìí tí ó ní ọgbọ́n tòun ti ìjáfáfá tó lè tukọ̀ ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí gómìnà tí àwọn ará Èkó bá lè dìbò fún lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ yìí ti wá dá èsì ọ̀rọ̀ padà fún alákòóso náà wípé kó má fi nu àwọn ọmọ Èkó torí pé wọ́n mọ̀ jẹ fún ara wọn. Ó ní ọ̀rọ̀ eléyìí tí alákòóso ọ̀hún Ọláwándé sọ yìí wípé àpò ara rẹ̀ àti wípé iṣẹ́ èyí tó gbà òun ló ń jẹ́ lọ́wọ́ òbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní irúfẹ́ ọ̀rọ̀ tó jáde ní ìgboro ẹnu alákòóso Ọláwándé yìí, wọ́n ní ọ̀rọ̀ burúkú gbà tí ò yẹ kó jáde lẹ́nu ẹni tó bá ní ọpọlọ, ọgbọ́n àti làákàyè lórí ni. Wọ́n ní bíbẹ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ eléyìí tó tún lè dá wàhálà sílẹ̀ ni tí kì í bá ṣe ọgbọ́n àti sùúrù tí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Èkó tí wọ́n ní ni àwọn ẹgbẹ́ náà wá ní bí wọ́n bá wò ó dáadáa, wọ́n ní Seyi Tinubu tí í ṣe ọmọ ààrẹ ilẹ̀ yìí kò ní ibi kankan àti ipa kankan, pàápàá jù wọ́n ní kò lè tọ́ka sí ìlú tàbí igun eléyìí tó ti jáde ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní nípa rẹ̀ Seyi Tinubu ó dá àwọn lójú wípé kì í ṣọmọ Èkó, tó bá sì jọmọ Èkó kó máa bọ̀ kó wá sọ agboolé àti ìlú tó ti jáde lábẹ́ àwọn igun márùn-ún tí wọ́n pín ìpínlẹ̀ Èkó sí, níbi tí a ti rí Ẹ̀pẹ́, Ìkòròdú, Ìkẹjà, Àgbádárìgì. Bákan náà léléyìí tó sì fi hàn wípé láwọn igun wọ̀nyí wọ́n ní kò síbì kankan tí Seyi Tinubu ti lè sọ wípé ọmọ bẹ̀ tàbí ọmọ agboolé èyí tóun ti jáde rèé Àwọn ẹgbẹ́ ọ̀hún ni àwọn ti ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn wípé bá bá rí èyíkéyìí ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó lè fọwọ́ sọ̀yà wípé Seyi Tinubu ọmọ ìpínlẹ̀ àwọn ni, wọ́n ní àwọn yọ̀ǹda rẹ̀ kó máa rèé lọ sí ìpínlẹ̀ ọ̀hún láti lọ jẹ́ gómìnà àwọn. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó wọ́n ní kò sí àyè fún Seyi Tinubu láti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ní ọgbọ́n, ìmọ̀ òye tó ń ti làákàyè bá àti lè tukọ̀ ìpínlẹ̀, wọ́n ní wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n lè di gómìnà kí wọ́n má yan Seyi Tinubu lé wọn lórí. Wọ́n ní bíbẹ̀ kọ́ àwọn ò ní gbọ́, àwọn ò sì ní gbà, nítorí pé Seyi Tinubu kò lè di gómìnà ní ìpínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ sì ni kò lè tukọ̀, kò sì lè darí ẹnikẹ́ni ní ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ náà tí wọ́n sọ jáde lẹ́nu. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá òun ló ti tẹ arábìnrin kan eléyìí tó hùwà búburú pẹ̀lú bó ṣe mú bíléèdì eyín abẹfẹ́lẹ̀ tó fi ya ọmọ bíbí inú rẹ̀ ọkùnrin tí í ṣe ọmọ ọdún 10 látàrí náírà lọ́nà ẹgbẹ̀ta náírà 600 naira, èyí tí wọ́n ní ọmọ ọ̀hún ó ṣe àfọwọ́rá rẹ̀ tó sì fi ra ohun mímu èyí tí wọ́n ń pè ní ice cream fún àwọn ọ̀rẹ́ rẹ̀ àti òun tìká lára rẹ̀. Báyìí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá
ti sọ di mímọ̀ wípé arábìnrin ọ̀hún eléyìí tí ṣe ìyá ọmọdé náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fatima, òun ló ti wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí lórí ìwà àti ìgbésẹ̀ ìdájọ́ ara ni eléyìí tó wù pẹ̀lú bó ṣe fi bíléèdì ya gbogbo ara ọmọ ọ̀hún níwájú àti ẹ̀yìn tó fi mọ́ ọwọ́ rẹ̀ lórí náírà lọ́nà ẹgbẹ̀ta náírà 600 naira èyí tí wọ́n ní ọmọ ọ̀hún jí o. ọ̀rọ̀ yìí eléyìí tó jáde látàrí ìgbésẹ̀ tí àwọn lọ́gàálọ́gàá nílé ẹ̀kọ́ tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama èyí tí wọ́n jẹ́ aládàáni ẹ̀ka ti Ọbádáoko èyí tí wọ́n gbé o lórí bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí. ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Ọbádáoko nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ló jábọ̀ iṣẹ́ náà fún àwọn oníròyìn pé ọwọ́ ti tẹ ìyá búburú ọ̀hún ti ṣe Fatima èyí tó fi búléèdì ya gbogbo ara ọmọ rẹ̀ lórí náírà ẹgbẹ̀ta náírà èyí tí ọmọ rẹ̀ mú o tó sì fi ra nǹkan fún àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé ìwà tó wù yìí ìwà ọ̀dájú tó lè mú ọmọ tó lè sọ di èrò ọ̀run ni. ìṣẹ̀lẹ̀ ní agbègbè Ọbádáoko nílùú Abẹ́òkúta. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé lórílẹ̀‐èdè yìí èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Medi Ohunman ló ti sọ̀rọ̀ lórí ètò kan nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òun, Davido àti Wizkid ni wọ́n jọ wà ní dọ́gbadọ́gba tá a bá sọ̀rọ̀ nípa àwọn olórin tàkasùfé èyí tó ní owó jù ní orílẹ̀-èdè Nàìjíríà bí ọdún mélòó kan sẹ́yìn. ó ní kódà òun lè fọwọ́ gbáyà wípé òun tún ní owó ju Davido àti Wizkid lọ láwọn ọdún díẹ̀ sẹ́yìn. ó lámọ́ gbogbo akitiyan náà ó ní ohun gbogbo yé Ọlọ́run. Medi tó sọ̀rọ̀ ó ní lásìkò tó ń wà pẹ̀lú àwọn P-Square ó ní bí tíhùn kó kéré mọ́tò òun ò ní àpò àpamọ́wọ́ owó ilé ìfowópamọ́ kankan bí tíhùn kó kéré ò tá a mọ̀ sí bank account. ó lóun ò ní lásìkò tó ń wà pẹ̀lú àwọn P-Square lọ́dún sẹ́yìn. ó ní ìgbà náà tóun fi kúrò tóun dá dúró ó bẹ̀rẹ̀ sí ní kọrin ti tòun. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lè fọwọ́ sọ̀yà wípé Medi gbajúgbajà nkọrin tàkasùfé èyí tí orí rẹ̀ pé tó sì ń kọrin tó tún ní ohùn tó tún wá mọ ijó tó tún mọ ijó mọ́ orin ọ̀hún lòun jẹ́ o. ó ní òun sì ní owó dáadáa èyí tó jẹ́ pé Davido àti Wizkid wọ́n máa wò wọ́n níwájú ni o. gẹ́gẹ́ bí Medi ti sọ̀rọ̀ náà lórí ètò ọ̀hún níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ tu lẹ́nu wò bí ẹni tú ilé eléyìí tí aṣọ ń bẹ nínú rẹ̀. tó ẹ̀yin ará, àdúrà wa ni wípé kí Ọlọ́run kó má sọ wá di olówó àná ọlọ́lá àná lágbára Ọlọ́run. ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì, mo gbà á ládùúrà wípé ìṣẹ̀lẹ̀ ibi kò ní ṣẹlẹ̀ sí wa àti sí ẹni tó súnmọ́ wa. àmín. Fúnmi Adélúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.